Hello everyone, welcome back to Tony Talks. To all my beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're new here, we're so happy you find us. Please don't forget to like, subscribe, and press on that notification bell so you will be notified for more upcoming videos. And if in the comment section, please no derogatory comments. Thanks for watching. Till I'll see you all in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Ó ti gbére ẹ ṣe pé ó ti gbére ẹ ṣe pé ó ti gbére ẹ ṣe pé eléyìí dùn mọ́ mi. Èmi lọ bí China light o lè dúmọ́ta ẹ má bínú. O lè kúrò o lè ní mí ọjọ́ tí mo gbé bọ́ lọ Tom Jones gbogbo ohun tí mo rọ́ọ̀bù ń bẹ̀ ẹ mọ̀ pé òun ní pa mú òun ló bá mi ka gbogbo owó yẹn ẹ mọ̀ pa aṣa owó yẹn kiri ni òun ló jókòó òun ló bá mi kà tí gbogbo ẹ fi pé 91,000 go extra mile àṣàmẹ́gun kọ́ àwọn tó gbé àwọn oní fídíò fún àwọn náà gbọ́mọ yìí fún àwọn tó gbé àwọn oní fídíò ṣe mọ̀ pé ńgbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe ṣó fún wa wọ́n wá bá yọ̀dọ̀ wá mọ́ MT Pali ó bẹ̀rẹ̀ sí ní kí n connect dot wọ́n bá mi change aṣọ ọmọ ìyá mi. Ó burú gan kò síbi tán kí n lọ iṣẹ́ tó máa ń bàtà ṣe ó máa ń fẹ́ kó máa sùn lẹ̀ ní ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. in fact most of our àtàjọ wà ń bẹ̀yẹn la máa ń sọ lórí wọn kò sí evidence. kọ́lọ́n ṣàṣe kí kọ́lọ́n jẹ́ kí mo ní ọ̀rọ̀ máa máa gbàdúrà dáadáa because ó máa yẹn China light o lè dúmọ́ta ẹ má bínú ó burú gan kò síbi tán kí n lọ kì í sọ fún yín wọ́n máa lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bí wọ́n máa ń lọ káàkiri gan àwọn bàbá kọ̀ọ̀kan máa ń wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi. ẹ ti gbọ́ òun ló ti gbọ́ yẹn o Bísí àwọn bàbá tó ń wọṣọ funfun yẹn torí tiẹ̀ náà ṣe ń wá Bísí ìdí ọ̀rọ̀ ẹ la wà o gbogbo Ọ̀yọ́ tí mo ń lọ yẹn torí tiẹ̀ ni o torí ìgbésí ayé ẹ pa mi ni àjọ ń lọ Ọ̀yọ́ ni gbogbo àwọn bàbá aláṣọ white yẹn kò parọ́ àwọn bàbá aláṣọ white yẹn wọ́n tó 200 torí kéèsì ẹ ni o àti àdó tó ṣì iṣẹ́ tó máa ń bàtà ṣe ó máa ń fẹ́ kó máa sùn lẹ̀ ní ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. I have to be careful of my girls. in fact most of our àtàjọ wà ń bẹ̀yẹn la máa ń sọ lórí wọn kò sí evidence. kọ́lọ́n ṣàṣe kí kọ́lọ́n jẹ́ kí mo ní ọ̀rọ̀ máa gbàdúrà dáadáa because ó máa yẹn China light o lè dúmọ́ta ẹ má bínú ó burú gan kò síbi tán kí n lọ kì í sọ fún yín wọ́n máa lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn yìí tèmi gan ń ṣe fún yín fún rárá mi tí mò ń gbé worowóró jáde ṣé kò ju lọ́kọjà lọ Bísí ṣé ẹyẹ èèyàn èmi mo lọ Ọ̀yọ́ o rántí tẹyẹ ń kọrin o rántí ti Kánò o tí tẹ̀lé mi wọ Kútọ́nù rí o tí tẹ̀lé mi wọ Badagry mi tí ìgbé wọnú Ghana gangan ó nílùú kan o tí tẹ̀lé mi dé Kumasi àwọn bí mo ti ń ṣògùn pọ̀ ẹ̀yin náà pọ̀ kí ló sọ àwọn bí ìdòfò ìyè máa dò yé kọ̀ǹkọ̀ àwọn tí ìdèlù tó ń pè ní yé kọ̀ǹkọ̀ ẹ̀yin náà pọ̀ Jùmọ̀kẹ́ TV Blogs ó kú sẹ́rìn àwọn bí ìṣàwọ́n pa ẹ̀yin náà pọ̀ àwọn ìkíní Ọ̀yọ́ ńlẹ̀ ń bẹ̀ yẹn Ọ̀yọ́ ń bẹ̀ yẹn Ọ̀yọ́ ńlẹ̀ àwọn bọ́ọ̀nì gan ló kún Ọ̀yọ́ ó rántí ibi tẹ́mi àti ẹjọ́ lọ lọ́nà kí lorúkọ ẹ̀ ó rántí ìlú tí wọ́n kì í wọṣọ rárá yẹn tó jẹ́ pé màrìwò lásán náà fi ṣe pátá ó ti gbàgbé jẹ́ ìran ẹ létí ìlú yẹn
àwọn àfibíṣólóore Yorùbá. iṣẹ́ tó máa bàtà ṣe ó máa ń fẹ́ kó máa sùn bẹ̀ ni ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. Imagine. In fact, most of our ọmọ tí ò ń dúró kí mi kò wá ní má pè mí ló lè dùn iṣẹ́ tí Gistlover kọ́ wọn nìyẹn. Tẹ́ bá dòtẹ́ẹ̀lì nsìn lè rí kọ́sítọ́mà gbogbo àwọn bàbá aláyé ráwọn ladies tó wá ń gé orí wọn lénìí láyé àtijọ́ gbogbo àwọn bàbá aláyé tó máa ń ran àwọn single mothers lọ́wọ́ àwọn single ladies everybody ti jápa ta ló fẹ́ kán rìkọ́dù ẹkùn òun fún Gistlover everybody ti kó okó ẹ̀ sí ṣòkòtò àwọn ọkùnrin ò tiẹ̀ sọ pé àwọn fẹ́ yàwó méjì mẹ́ta wọ́n bá ti mẹ́yọ kan tí ilé wa máa lọ tó mi ìfẹ́ tó máa rìkọ́dù ẹkùn mi èmi ò lè dùn bí mo ṣe jalè tán ní Ìdúmọ̀tà báyìí ọpẹ́lọpẹ́ gbogbo ohun tí mo jí kó àwọn góòlù àwọn dáyámọ́ǹdì gbogbo machine gun tí mo lò ní Ìdúmọ̀tà ló bá mi arrange kò sí evidence. kọ́lọ́ ṣàṣe kí kọ́lọ́ jẹ́ kí mo máa gbàdúrà dáadáa because ó máa yẹn China light olè Ìdúmọ̀tà ẹ má bínú ó burú gan kò síbi tán kì í lọ ẹ kì í sọ fún yín wọ́n máa lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ mi ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ káàkiri gan àwọn bàbá kọ̀ọ̀kan máa ń wá wọn wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi sí gbogbo ibi shopping mall yẹn wọ́n máa ṣe. ṣé òun gbọ́ Àjọkẹ́. bóyá dà pé. torí irú yín ni àwọn bàbá yẹn ọpẹ́lọpẹ́ pọ́n wá ṣe nǹkan sí shopping mall báwo bá ṣe nǹkan sí shopping mall ṣó o máa bọ̀dé tírú wọ yóò bá gbà ṣùgbọ́n iye ra gbogbo ìgbà tó wà ń bẹ̀ yẹn ọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn ló dẹ́rù bà ẹ́ kò bá ti sọ̀gbà tí mò ń wọlé tí mò ń jáde àwọn bàbá yẹn ọpẹ́lọpẹ́ wọn tí ó bá sọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn bó la bá wà lẹ́nu tí ó bá sọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn níbo la wa ò bá wà ọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn àwọn bàbá aláṣọ funfun tí ó bá sáwọn bàbá aláṣọ funfun wá ti gbàbọdé tipẹ́ ìwọ ọpẹ́lọpẹ́ àwọn bàbá aláṣọ funfun wá ti sọ ìgbà wọlé àti ìgbà jáde wa ọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn àwọn bàbá aláṣọ funfun yẹn àwọn 201 ṣó rántí bàtà tí tá a gbà wọ́n ní meeting last ṣó rántí ìgbà yẹn ǹjẹ́ wọ́n kọ́ ló bá mi sóúnjẹ fún wọn ìwọ ni àwọn bàbá aláṣọ funfun ẹ bá ra àwọn bàbá yẹn wọ́n darúgbó kò séyìn kankan mọ́ thank God for bàbá that expose ọpẹ́lọpẹ́ àwọn bàbá yẹn you are indeed a super strong woman who pays attention to details. I admire you a lot, ma. God will continue to keep you and your family and your beautiful family to keep exposing them. Ṣebí Bísí tá a bá sọ school fees ọmọ ẹ̀. Àbí òun àti Adótòṣì Gistlover àwọn náà jọ plot èèyàn síbi táwa ti ń ṣiṣẹ́ tá a ti ń rówó fún Bísí mi ò kú mọ Bísí ẹ bèèrè lọ́wọ́ Bísí pé owó tí Lizzy fún ẹ ṣé family ìyá ẹ kan àbí bàbá ẹ kan fún ẹ ń rú ẹ ó mú ṣe sọ pé kẹ́ ẹ ṣọ́ra fáwọn ọmọ yìí tó bá ti ń rí jẹ níbì kan tí wọn ò bá ti rí jẹ mọ́ wọn kódà tó bá fẹ́ rú àwọn eléyìí níyàwó oríire wo ló fẹ́ ṣe bàbá ara tó mọyì ọmọ a ní bàbá kan bàbá ẹ̀yin bàbá aláṣọ funfun ìbá yín o a ṣe bá yín lálẹ́ yìí irú àwọn bàbá aláṣọ funfun yẹn ń sìn ọpẹ́lọpẹ́ wọn ìwọ náà imagine nǹkan tó bá ṣe fún wa. èrò wípé kó má lọ jẹ́ pé àwa tá à ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn kó má lọ jẹ́ pé wọ́n ti mórúkọ most of us sí pé sí lọ ṣe oògùn. mi wà ní má morúkọ yín lọ ṣe oògùn ṣé wàá rẹ ìwọ náà wù fún mi àmì ìwà ní má morúkọ ẹ lọ ṣe oògùn bí n bá morúkọ ẹ lọ ṣe oògùn irú ọ̀yà ti pààyàn ó rí wà tó wù ní orúkọ tiẹ̀ gangan ló wà nísàlẹ̀ orúkọ ẹ gangan la fi tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn bàbá forúkọ ẹ tẹ́lẹ̀ wàá ti gbàbọdé ọpẹ́lọpẹ́ ẹ pa àforúkọ ẹ tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn bàbá òun ni Ọlọ́run fi yọ wá ó mọ̀ wípé tá bá ń sọ wípé èní máa pa ọ̀la máa pa lẹ́sẹ̀ fi ń pa ẹ̀kúrò ojú ọ̀nà kò yẹ nǹkan tí mò ń sọ ìtumọ̀ ẹ̀ nìyẹn
ṣé o rí pé gbogbo aburú tó fẹ́ ṣe ọ̀rọ̀ hùnùhùnù èmi ò kú mọ̀ kó tiẹ̀ ń ṣe báyìí àjọ ń rẹ́rìn síra wa màá tún bá yín ṣeré màá bá yín jókòó màá bá yín sọ̀rọ̀ màá gbà yín nímọ̀ràn màá fún yín lówó màá fún yín lóúnjẹ mi ò ń jẹ yín sálárì mo tún increase sálárì yín egi má wàá forúkọ ẹ ń gbọ́dọ̀ forúkọ ẹ tẹ́lẹ̀ ẹ̀rù ṣẹ̀ wá bá iṣẹ́ tí wọ́n ń ṣe yìí ìwà tí wọ́n wù yìí kọ́ tiẹ̀ má morúkọ ẹ lọ tẹ́lẹ̀ o mọ bí torúkọ ẹ ti rìn dé lálẹ́ Yorùbá if I were Yeye Mesho this would be the last time you would ever fabricate lies against the innocent this your mouth you go take ẹ má parí nígbà àwọn ará Àdúmàtà ṣe jù báyìí lọ àwọn ará Tom Jones wọ́n ṣe jù báyìí lọ bí ti pẹ̀lẹ́ ọ̀rọ̀ kóòtù àná o. káwọn ọmọ wọ̀nyẹn má lè kúrò ńbẹ̀ ọkọ má lè ṣoríire because. àbórí ìwà oríire náà ló wù yìí kó má lè kúrò lọ́dọ̀ mi àbí kó má lè kúrò lọ́dọ̀ mi ṣé iṣẹ́ ló wá ṣe lọ́dọ̀ mi àbò wá gba information nígbà tí wá wá ń ṣoògùn pé kó má kúrò lọ́dọ̀ mi báwo la ṣe irú wọ́n ṣe máa tú ẹ gbọ́dọ̀ lọ káàkiri ayé òye ọmọ ṣé ò gbọ́dọ̀ pẹ́ lọ́dún èèyàn jù I'm over 40 years in business I understand the fact that ọmọ ṣé ò gbọ́dọ̀ lò ju 3 months ó pé ju 6 months ọmọ ṣé ò gbọ́dọ̀ lò ju èyí ẹ̀ àfọ ọmọ tó jẹ́ pé bóyá o kọ̀ rí pé ok ọmọ ṣé ò gbọ́dọ̀ pẹ́ jù torí tó ọmọ ṣe irú imagine irú wọ bó ṣe dé níjọ́ yẹn kí n tó accept ẹ̀ mi ní mọ̀ pé òun bá wọn ṣiṣẹ́ nígbà tí mo dẹ̀ ní accept ẹ̀ gbogbo ayé rí bí mo ṣe ṣe pa irọ́ iṣẹ́ ti tán àti employ àwọn new people ṣùgbọ́n máa pè mí always kó dẹ̀ máa yà kí mi imagine tẹ́mi mímọ́ ò bá mi sọ̀rọ̀ níjọ́ yẹn kí n tún wá gbà ẹ́ síṣẹ́ mi ní mọ̀ pé informant yẹn tó bá jẹ́ pé mo ṣògùn sí ẹ pé kó o má lọ kò yẹ kí n turn ẹ back ńgbà tọ́lọ́run dẹ̀ máa ṣe mi ò turn ẹ back pé lẹ́yìn kámẹ́rà ibẹ̀ ló ti máa mọ̀ pé ṣó kíní tí wà àti bí sì ṣe yí àti Gistlover ìwà tẹ́jọ́ wù yí Ọlọ́run ló dìídì fẹ́ expose yín ọlá originality mi irú ẹ̀dá tí mo jẹ́ tí mi ò kí hide pé straightforward person ni mi ló jẹ́ kí n ní ẹnu ọ̀rọ̀ lálẹ́ yìí tó bá jẹ́ pé mo pè é wọlé lọ turn ẹ back ni mi ò ní lẹ́nu ọ̀rọ̀ lálẹ́ yìí tó bá jẹ́ pé mo ṣe ní official kí n fún ẹ ní lẹ́tà pé má wà bí iṣẹ́ mọ́ mi ní lẹ́nu ọ̀rọ̀ gbogbo àgbáyé rí pé orí online mo ti turn ẹ back pé àti employ àwọn ẹlòmíì ṣùgbọ́n máa yà kó o máa kí mi mo dẹ̀ bẹ́ẹ̀ ṣeré mo dẹ̀ ó dẹ̀ pé mo tún bẹ̀rẹ̀ mo ní ọkọ́ ńkọ́ àbí mo ṣàbà ṣeré lọ́jọ́ yẹn ó ti yé èmi ò dẹ̀ mọ̀ pé informant ló ń ṣe lọ́dọ̀ mi Ọlọ́run ti bless irú àwa pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àtòye tí n bá lóògùn kan tí mo fẹ́ ṣe mo fẹ́ protect wá fún láṣọ mi mo fẹ́ protect ara mi ọkọ mi ọmọ mi iṣẹ́ mi àti gbogbo àwọn tó ń bá mi rajà kọ́ má tàwọn náà lágélágé káburú dẹ̀ má bá wọn torí aburú ò gbọ́dọ̀ bá wọn tí ó ń bá mi ra lẹ̀ ṣé ìwọ tó kàwé o kọ́ sí ọwọ́ olóòkọ́ nọ́ọ̀sì àbí. iṣẹ́ tó máa bàtà ṣe ó máa ń fẹ́ kó máa sùn bẹ̀ ni ibẹ̀ ló máa ń sùn sí gbọ́. olóòkọ́ nọ́ọ̀sì tó lóòkọ́ èlò náà fi ń bẹ̀rẹ̀ àjọgbá nọ́ọ̀sì ohun tó bá mọ àwọn parents yẹn tí wọn ò lè raise anything fún ẹ you don't get tó dẹ̀ wá ṣiṣẹ́ sales girl ṣé wọ́n tó jẹ́ wípé ògùn ẹ kò ran àwọn òbí ẹ lọ́wọ́ láti ràn ẹ́ lọ́wọ́ ni mo wá fẹ́ dè mọ́lẹ̀ tí n bá wá dè ẹ́ mọ́lẹ̀ oore wo ló fẹ́ ṣe fún mi you do show that time and enter you ask her come and visit God bless you and finish. Lizzy má sọ̀rọ̀ mọ́ Lizzy má ṣe show mọ́ Allah and go through a lot and go through bó ṣe wà ibẹ̀ bá lọ fọlọ́pàá mu ẹ̀rádò tó ṣì olórí burúkú máa ṣorí gbígbẹ bí orí awó ǹjẹ́ lè mọ̀ pàdó tó ṣì ló lọ gbẹnu ìṣó wá àdó tó ṣì purposely plot ẹnu ìṣó tẹ́ bá lọ wò gbé sí ayé ẹnu ìṣó ó súnmọ́ àwọn ọmọ ní tíátà dáadáa ẹ lọ wo fídíò kan picture kan téèyàn kan post as at 2016 tí ò tiẹ̀ tí meet Mr. Lawal tí ò tí rí Mr. Lawal 2018 ló meet Mr. Lawal
ẹ lọ wo àwọn settings ẹ̀ ìyẹn nu ìṣó lóṣòdì pẹ̀lú àwọn ọmọ onítíátà wọ́n mọ̀ọ́mọ̀ plot ẹnu ìṣó torọ ọmọ Mr. Lawal mọ̀mí. social media. iṣẹ́ tó máa ń bàtà ṣe ó máa ń fẹ́ kọ́ máa sìn ibẹ̀ ni ibẹ̀ lọ́ máa ń sìn sí máa gbọ́. In fact, most of our atajọ wa ń bẹ̀rẹ̀ la máa ń sọ. lórí wọn kò sí evidence. Kọ́lọ́n ṣàṣe kí Kọ́lọ́n jẹ́ kí mo máa gbàdúrà dáadáa because ó máa yẹn China light ó lè dúmọ́ta ẹ má bínú ó burú gan kò síbi tán kì í lọ ẹ kì í sọ fún yín wọ́n máa ń lọ Ọ̀yọ́ bí ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ káàkiri gan àwọn bàbá kọ̀ọ̀kan máa ń wá wọn wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi sí gbogbo bíi shopping mall yẹn wọ́n máa ṣe ẹ wo bóyá dá pé èmi ń rò wọ́n máa flag pé káwọn ọmọ wọ̀nyẹn má lè kúrò ńbẹ̀ ọkọ má lè ṣoríire because wọn pa àǹtí Àríkẹ́ ó ti pẹ́ tó ti wà lọ́dọ̀ wọn àǹtí yẹn kò kí ń sùn o wọ́n máa ṣiṣẹ́ wọ́n máa píkì kọ́ wọ́n máa ṣe oríṣiríṣi. kò ṣe kò kí ń sùn èmi náà ò sùn a kì í ṣiṣẹ́ olóṣó olódo màmá Àríkẹ́ bàbá Àríkẹ́ gbogbo ẹbí Àríkẹ́ mi ò blackmail wọn ká lè gba donation f'Àríkẹ́ ọkọ Àríkẹ́ oríkà bá tiẹ̀ jẹ́ bàbá ọmọ Àríkẹ́ oríkà wá bá tiẹ̀ jẹ́ nítorí donation iṣẹ́ lòṣùpá ṣe lọ́rùn iṣẹ́ là ń ṣe why dem like to dey wàhálà yìí ó yẹ iṣẹ́ lòṣùpá ṣe lọ́rùn iṣẹ́ làwa ń ṣe ìwọ náà kúkú iṣẹ́ ni Àríkẹ́ ń ṣiṣẹ́ o wọn bá tiẹ̀ kò lẹ́mìí iṣẹ́ o wọ́n ní wọ́n bá òun ṣiṣẹ́ ẹjẹ́ á máa gbóná. kò nílé ṣùgbọ́n yẹ kó ti kọ́lé fún un. kọ́lé ilé ló fẹnu pè bẹ́ẹ̀ yẹn ṣé mi gan ti kọ́lé ṣé mi gan nílé ìwọ tó ń gba sálárì òun kẹnubọ láìfù Àríkẹ́ èmi gan ò nílé ilé ló fẹnu ilé tóbi ilé ló pè bẹ́ẹ̀ yẹn ilé tóbi gan èmi gan ò nílé so that is the same girl Yeye Mesho told she have employed another person but she should be coming to greet her mi ní wáyé tí ẹ kúkú ti rí gbẹ̀yìn fake life báyìí fake life ní Lizzy ò dáa Lizzy ọlọ́run ló kú ní kó ṣojú yín oyè yín Mary Janet mo tiẹ̀ dúpẹ́ pé kò ní Àríkẹ́ yẹn aṣẹ́wó ló fi ń ṣe lálẹ́ Àríkẹ́ kò sí yẹn ń bẹ̀ iṣẹ́ ni kò gbogbo eléyìí tutọ́ lọ́jì náà àwọn èèyàn mọ̀ pé igi iṣẹ́ ni Lizzy ó kọ̀ dùn mí mẹ́ tó bá mi rìkọ́ọ̀dù kìíní ó kàn ń padà sẹ́yìn ṣé ó máa ń fẹ́ kọ́ máa sìn bẹ̀ ni ó ń padà sẹ́yìn ó ń padà sẹ́yìn. wọ́n ti mórúkọ most of us sí pé sí most of àti yẹn kò kí ń sùn o wọ́n máa ṣiṣẹ́ wọ́n máa píkì kọ́ wọ́n máa ṣe oríṣiríṣi kò nílé ṣùgbọ́n yẹ kó ti kọ́lé fún un. àwa èmi gan nílé níbo mo ti fẹ́ rí èsì kankan nu wa tó nílé níbo la ti fẹ́ rí kódà kò sí mọ́tò bá a ṣe ró laró yìí awọ ló kù mí kù ẹ má nawọ́ níbo la ti fẹ́ rí kí ló tí wọ́n ṣe ń wò mí. àti yẹn ò nílé àti yẹn ti tó bá rí kò níyàwó. ẹ̀yin èèyàn ṣé ẹ rí Àríkẹ́ lọ́jọ́ bẹ́ẹ̀ di aláàjì Àríkẹ́ o wá mo fẹ́ bèrè kankan Àríkẹ́ rúkẹ̀ wàláì ó sòótọ́ níbi ìgbà ká má purọ́ Àríkẹ́ rú o ká má purọ́ Àríkẹ́ rú o Àríkẹ́ size kí ni ẹ kí ló bá dé kò size 6 ló bá dé kò size kí ló wọ̀ ọ̀sìn Àríkẹ́ rú oró Àríkẹ́ rú Àríkẹ́ rú òun ló máa rù tá a pè é bí. size 6 ló bá dé kò size 16 ló dẹ̀ wà nísìn. ẹni tó lè kọ́ wa bí méè pé ṣé mi ni mo wà ní fọ́tò yìí. Àríkẹ́ rú. ẹjọ́ kẹ́kọ̀ọ́ wa bá mi pẹ̀lú iṣẹ́ yìí ni àbábúrò yìí. Àríkẹ́ orù Àríkẹ́ kí ló máa wá lò báyìí tó máa fi sanra. Prisca lolo ẹ má ẹ̀ka kúrò Àríkẹ́ rú
size 16 òun ló máa rù bá Àríkẹ́ rù. gbogbo àwọn olóṣù tó ń bára wọn kiri àrùn báyìí àkègùn báyìí àkókò kí orí bá jẹjẹ ẹgbẹ ẹ máa gbọ́ ìwọ má bínú yóò bínú Àríkẹ́ rù na Malian soccer blood Malian kan ló Gistlover ló sọ́ọ̀kì blood rẹ̀ Gistlover Àríkẹ́ rù Àríkẹ́ size 6 ni ẹ tẹ́lẹ̀ size 16 ni ẹ nísìn size 16 Àríkẹ́ òru Àríkẹ́ rù ìkébé ẹ̀ yìí rù ìkébé yìí rù Àríkẹ́ ìkébé yìí rù. ó mọ̀ pé o lè ná mú. oníbẹ̀ṣọ́ fún mi tó bá wọn àtàwọn tó jọ ń ṣe ẹ̀yọ́ sọ̀rọ̀ mi lẹ́yìn bí mo kọ́ tí ẹ̀ tún mẹ́rin ẹgbẹ́ mi ìdásọ́rọ̀ yàtọ̀ tó tó tún mẹ́rin gbọ́dọ̀ tèmi ó ṣeré. Àríkẹ́ òru ẹni kílódé ìjọ tó ti dé kò kílódé tó ṣe nílé tó ṣe ní mọ́tò. mi ò nílé mi ò ní mọ́tò mọ́tò mi black yẹn kọ́. ìwọ kọ́ ló ní kílódé tó ṣe nílé kílódé tó ṣe nílé là ń béèrè. ibo nílé wà ìwọ tó ti wù kùkì dórí. ọ̀rẹ́ lónìí ẹ̀wọ́ ṣàwọn èso olóògbé tèmi rú olóògbé ti bọ́lá fún mi kò ní dọ́là mi kò rúkọ Jésù ẹ̀wọ̀n pé bá ṣe ní mi máa ń ẹ̀wọ̀n pé mi ò kì í tíyẹ̀ tó máa ń gbéraga mi máa ń tà sí ọkọ̀ máa wá sọ́fì máa ọkọ̀ máa lọ tèmi o sì ní sọ̀rọ̀ mọ́lẹ̀ tí ń pa mi ọkọ̀ máa ń pẹ́ máa wà máa lọ ṣe gẹ̀ẹ́tì so wọ́n fẹ́ mọ̀ ń pa mi náà dẹ́lẹ̀ mọ̀ wọ́n máa ń blọ́ọ̀gì ẹ̀. wọ́n blọ́ọ̀gì bí wọ́n pè yàn blọ́ọ̀gì èèyàn gbé yàn blọ́ọ̀gì máa ń wọ́n lóṣù dé ta ṣe a ní sọ wá tó fọ́ọ̀lù tí mi ti gbọ́ yòó ká sí mo ṣe ń gbọ́. Àríkẹ́ kí ló orúkọ president America tuntun tó ṣe jẹ. Gladys kì í ṣe Gladys. But they said you don't have customer, that nobody is buying from you. So who are they? Who are the people Àríkẹ́ picking their cost? Olórí burúkú ó ti sú mi. Àwọn náà sọ pé ọ̀tá wa ò tà. Àbí President America tuntun. Ṣé ẹ gbọ́ orúkọ tá Àríkẹ́ pé? Àríkẹ́ òde wa gbà ṣá báwo ló ṣe mọ̀? Orínú news. Ǹjẹ́ olórí ní news? Ọmọ kọ́kọ́ tún jà mí. Kí lorúkọ President America ẹ̀? Ọmọ kọ́kọ́. You guys should leave the page now. Àwọn wo nìyẹn? Only business Àríkẹ́ sàbí. Àríkẹ́ a ní kí lorúkọ President America? Ṣé kì í ṣe Biladin ni náà. Biladin. Irọ́ Biladin. Ẹ̀yin ọmọ Biladin. Ẹ̀yin ọmọ Biladin Instagram ẹjọ́ mi padà. Ó ti fẹ́ kú. I'm sorry guys. Èyí mẹ́jọ no get cost. Ṣé ṣò yóò dùn? Àwọn kan náà ná stock mi dé Mẹ́kà o. Àwọn kan náà ná stock mi dé Mẹ́kà. These people. Àwọn kan náà ná tẹ̀lé mi dé Mẹ́kà. Iṣẹ́ tó máa ń bàtà ṣe ó máa ń fẹ́ kọ́ máa sùn bẹ̀ ibẹ̀ ló máa ń sùn sí ẹ má gbọ́. Kí ni ìpadà sẹ́yìn ẹ má bínú. In fact, most of our atajọ wa bẹ̀rẹ̀ la máa ń sọ fún lórí irọ́ kò sí evidence. Kọ́lọ́n ṣàṣe kí Kọ́lọ́n jẹ́ kí mo máa gbàdúrà dáadáa because ọmọ yẹn China light olè ìdúmọ̀ta ẹ má bínú ó burú gan kò síbi tán kí n lọ ẹ kì í sọ fún yín wọ́n máa ń lọ Ọ̀yọ́ ní ìjẹta ń sìn wọ́n sì lọ Ọ̀yọ́ ó dẹ̀ dá mi lójú pé kíní yẹn náà lọ ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń lọ káàkiri gan
change máa ń lọ aṣọ. káàkiri gan àwọn bàbá kọ̀ọ̀kan máa ń wá wọn wá wọ́n máa wọ aṣọ funfun báyìí wọ́n máa ṣe oríṣiríṣi wọ́n máa ṣe oríṣiríṣi sí gbogbo bíi shopping mall yẹn wọ́n máa ṣe ẹ wo bóyá dá pé èmi rò wípé kó má lọ jẹ́ pé àwa tá à ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn kó má lọ jẹ́ pé wọ́n ti mórúkọ most of us sí pé. Imagine nígbà tó ń òrìṣẹ́ ṣe mọ́ ìgbà tí òrìṣẹ́ ṣe mọ́ ló wá ṣe ń sọ pé wọ́n mórúkọ àwọn lọ ó mọ̀ pé wọ́n mórúkọ ẹ̀ lọ́lé babaláwo ó dẹ̀ padà wá fún òun fẹ́ ṣiṣẹ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín nípa Àdótòṣì àti Bísí àti Pọ́sà ń pọ́ndà lẹ́ ń gbọ́ yẹn tí wọ́n bá wà nídìí oríire kan tí wọ́n bá ti rí oríire yẹn ṣe mọ́ wọ́n á lọ convince àwọn tí ó wà nídìí oríire yẹn kí wọ́n kúrò níbẹ̀ tí wọ́n bá ti gba èpè àti ègún níbì kan wọ́n á lọ lé àwọn èèyàn wá